get the freedom ni. Gbogbo ìlú táwa náà wà nísìnyí tó ń pè ní UK ta travel ta jápa wáyé. Gbogbo wọn náà lọ struggle ní 15, 16, 17 centuries. So àwa ìran ọmọládé náà gbọ́dọ̀ dìde nísìnyí. So tá a bá dìde, we are likely to suffer the consequence of agenda àwọn minority tó ń jẹ gàba lé wa lórí. So ẹ káàárọ̀ grandma Awoniyi. Àwa náà lọ ṣiṣẹ́. Ẹ ṣáà ti ní Koiki ò ní iṣẹ́ ní London. Nínú àwọn pariwo láti 2019. Bẹ́ẹ̀ni, have a long way to go. Ó yẹ kí protest máa lọ nínú Kwara state lójoojúmọ́ ni. Pé kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ kí Nàìjíríà kò pín. Kẹ̀ máa bèrè pé kí ló dé tẹ̀lé security. Ṣé mi tí mo wà London ni mo ti máa bá yín protest? Ẹ̀yin tẹ̀ wá lẹ́gàn ẹ̀ jáde kẹ́ protest. Ẹ máa jáde ẹ máa protest. Bẹ́ẹ̀ni brother mi ẹ̀gbọ́n mi ládé 22. Ṣé mi tí mo wà ní UK ni màá tún máa bá yín protest? Èyí tèmi lè ṣe làwọn ṣe yìí náà. Àwọn máa bá yín sọ̀rọ̀ lórí social media. Ẹ̀yin lẹ́wọ̀n on the ground. So àwọn èèyàn fẹ́ jáde. Tá bá pè fún rally náà àwọn èèyàn jáde. Wọ́n ní kó máa ṣe rally ní ní day 110. June 12 la bẹ̀rẹ̀ Yoruba Nation Mega Rally. Ojoojúmọ́ ni mò ń dán bẹ̀. Ó ti di 110 days lénìí. Èèyàn mélòó ló sì rántí pé wọ́n ní ká ṣe rally. Tó bá yẹ pé gbogbo à ń ṣe rally ni lójoojúmọ́ níwọ̀n bàtà lè ṣe. Bọ́n níwọ̀n bàtà dẹ̀ ti ní àfẹ́kọ́lọ́pàá kópa wá. Okay, David Adegoke. Ṣàlàfíà lẹ́wà. Bẹ́ẹ̀ni, everybody must be ready to fight for freedom. Eléyìí ń sọ̀rọ̀ pé a máa ní àfihàn olóyè síwájú náà. Àfihàn olóyè síwájú kẹlẹ̀ lọ́wọ́ ń bùṣẹ̀ kò sí tó jọ. Tí sì tó jọ rárá nísìn. Àwa la máa kọ́kọ́ sọ fún olóyè pé àwa gan ti rẹ́dì tán pátápátá. Nígbà yẹn lolóyè náà máa wá orí àwa wú. So bọ̀ kò ń ṣe pé ká máa ní ó yá chief ẹgbẹ́ra. Ebi Gani Adams wà nílé. Gani Adams ní general àwọn kan tẹ̀ ní fẹ́ dárúkọ kí ló dà ní dárúkọ wọn. Gani Adams òun ní generalismo. Òun ní Aare ọ̀nà kakanfò. So wọ́n pààyàn ní Kwara nísìn kó mobilize àwọn ọmọ OPC. Kó lọ ṣe 2 weeks níbẹ̀ kó protect àwọn èèyàn wa. Olóyè kan ni wọ́n fi jẹ oyè Aare ọ̀nà kakanfò. Tí bàbá wa Gani Adams bá wá náà wọn nídìí olóyè Igboho olóyè alẹ́ wa ṣe kí ni á tẹ̀lé wọn lẹ́yìn. But for now bàbá wa Gani Adams wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ ṣíwájú. Ẹni tó bá fi ń jẹ ológun náà ló máa ń ṣíwájú. Gbogbo àwọn Amẹ́ríkà ní sí wọ́n ní àwọn general wọn lè máa lọ sógun kí general má tẹ̀lé wọn. So ẹ má ti pè Chief Sunday Igboho rárá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe All Africa TV mú kí ẹ káàárọ̀ sà. London ló ń pe bíbà wàláì. Ẹ rí bó ṣe fine gan. Bọ̀ kò fine tó lẹ̀ Yorùbá. So kí ọkọ má tẹ̀ tí pè Igboho rárá nísìn ká kọ́kọ́ pe Gani Adams kó jáde sọ fún wọn. Ẹ lè máa gbé ní Lagos State wọ́n pààyàn l'Ondo State wọ́n pààyàn ní Kwara. Kí lẹ̀ ń ṣe l'Ondo State? Kí lẹ̀ ń ṣe ní Lagos? Ẹ pera yín ní generalismo ẹ jókòó sí Lagos State ẹ ń lọ party káàkiri. Ṣé yẹn lè kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nísìn? So mo dẹ̀ máa ń sọ tá bá ti ń sọ̀rọ̀ bàbá Gani Adams mo máa ń sọ ní gbogbo ìgbà. Ẹni tí mo kọ́kọ́ mọ̀ dáadáa kí n tó mọ olóyè Igboho ni mo dé ìlú wọn lákòókò l'Ondo State. So kí ọkàn má rò pé bóyá torí àwọn ọmọ ẹlẹ́yìn Igboho la ṣe ń pe Gani Adams is the adẹ̀tí ní Aláàfin. So kí bàbá wa kó ṣígun fún Gani Adams because Gani Adams ní Aláàfin ló lè ṣígun fún òun. So ẹ káàárọ̀ Mr. Gbenga David ṣé dáadáa lẹ jí. Ṣé fẹ́ wọlé bá wa sọ̀rọ̀ ní jẹ́ ká gbé wọlé ká sọ̀rọ̀ ní kíákíá. So Gani Adams kó ṣígun kí Aláàfin kó bá wa ṣígun fún Gani Adams. Gbogbo àwọn tó ń lé kúrò ní òkè ọdẹ yẹn. So ilé iṣẹ́ ọ̀rọ̀ afẹ́ṣe Yorùbá Nation àṣẹ Yorùbá Nation ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ó yá kíákíá torí kò sásìkò máa bọ́lẹ̀ lórí fẹ́sà pẹ́. Ok ẹ ṣé gan sà. Ẹ jọ̀ọ́ inú mi ti dùn pé ẹ jẹ́ kí ẹ gbé mi wọlé nípa ti ọ̀rọ̀ Kwara yìí mo fẹ́ sáré dá sí sà.
à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ sà, bàbá wa Ìgbòho ṣá wọn ní nǹkan láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ Kwara. Wọn ní nǹkan ṣe rárá kódà rárá àtọ̀. Wọ́n bá tiẹ̀ kódà kán pè wọ́n jù bẹ́ẹ̀ lọ, ẹ jọ̀ọ́ wọ́n bí sí wọn lè ẹ́bà. Ẹ jọ̀ọ́ sà, ẹ ṣé gan sà. Kí lẹ rí sí ọ̀rọ̀ bàbá wa Gani Adams? Aṣáájú ogun ni àwọn yẹn náà, ológun gidi ni wọ́n. Ológun ni wọ́n. Sàmúlẹ̀ ẹ̀kọ́ jáde ẹ̀kọ́ ìdáná kékeré nìyẹn. Ní kíákíá kákọ̀ ẹ bá mi yọra yín torí mo mọ bó ṣe ń yọ ara yín kúrò. Ẹ bá mi yọ. Kàtúgbẹ́ lómi wọlé ní kíákíá lórí TikTok torí mo ní pẹ́ bọ́lẹ̀ lórí bọ́ọ̀sì. Ẹ ṣé gan ni bàbá wa Gbénga. Wọ́n ní ká má ti pé bàbá ẹ ṣé gan ni Mr. Adeniyi lórí Instagram. Ó yẹ gbóhùn sókè ẹ̀gbọ́n mi Adégòkè. Ẹ ṣé gan ni káàárọ̀ sà. Báwo ni iṣẹ́? Àgbọ̀yin ẹ jẹ́ kẹ́ni yín lọ sí máìkì ká gbọ́yin dákẹ́. Èmi mo dá ẹ má bẹ̀rẹ̀ ọjọ́ kan pọ̀ ní sà. Mo ti increase volume ẹ máa sọ̀rọ̀ lọ sà. Ẹ̀rí ti Sunday tó wọ́n láti ọ̀rọ̀ Kwara tó tọ́ àwọn ará Kwara state ní ẹgbẹ́ lè ti jẹ́ ara wọn sí. Kò sí ní tó wà nílẹ̀ yìí wọ́n lọ́rọ̀ sùn. Nǹkan máa fi wò wọ́n lè máa expect pé chief wọ síbẹ̀ yẹn not possible lọ́bẹ̀rẹ̀ lẹ́nu lọ́rùn lẹ̀. Káwọn náà dìde Chief Aare Ọ̀nà Kakanfò ó wà nílé iṣẹ́ tó yẹ kó ṣe ni. Ìjọba bá bí ìyàwó tó yẹ kó lè gbádùn yẹn. Chief Aare Ọ̀nà Kakanfò open is not for open náà wà. Ó wà lẹ́wọ̀n sí wọ́n fi ẹni lẹ́ni lọ́rùn sílẹ̀. Lọ́bẹ̀rẹ̀ lẹ́ni lọ́rùn sílẹ̀ bí tó wà ó ní chief kí ni responsibility àwọn gómìnà lórí security sà kíákíá sà kí làwọn. Iṣẹ́ tó yẹ káwọn gómìnà ṣe gómìnà ṣùjú dì ní lọ́sọ̀ ọmọ nǹkan tí ló ń fẹ́ ọmọ kò yẹ kí ló ìgbésóyálè Kwara ń sìn kó sì bí sí Kwara wọ́n pa wọ́n gan Kwara ń sìn ọ̀pọ̀lọpọ̀ ní sábọ̀ Kwara ń sìn tó ti wá bí gbà lọ́yẹ̀ bá tó bá tẹ̀lé àwọn tó yìí tó ti wá bí gbà lọ. Iṣẹ́ tí gómìnà ṣe you are the first state security. First state here, thank you. State here, be able to defend your people, protect your people. That's it. Our function. What then by security? What then by security vote? Security vote. Okay. By security allowance. Okay. You should be able to protect your people. Okay. Owó tẹ́ ń gbà kí wọ́n á ní owó tẹ́ ń gbà kí wọ́n wá sílẹ̀ wá lẹ́sìn sílẹ̀ wọ́n ti fi wọ́n kí owó yẹn sílẹ̀ gbà fún. You can buy when you are pocketing the money to your pocket, to your own pocket. Okay. That's not stealing. That's not only for language. You got to protect our way. Go select. Oh, yeah, that's it's what we get. What are security forces? Billions. So you find it difficult to protect your people. People to steal the money. Àwọn èèyàn já kúrò nínú ẹ̀wù jẹ gómìnà kí ló yá kí lè wá jẹ gómìnà lórí. Kí ló jẹ gómìnà lórí bàbá you cannot protect your people. Why are you there? Ẹ ṣé gan ni. Don't deserve to be here. Thank you very much. Ẹ ṣé gan ni torí àsìkò mo kí ẹ ṣé gan ni bàbá mi brọ́dà mi ẹ̀gbọ́n mi Adégòkè. Ká tún gbé lòmí wọlé ní kíákíá torí àsìkò ní kíákíá ní kẹ́kọ̀ọ́ bá mi ṣe ní brief. Ṣé kí olóyè lọ sí Kwara ni iṣẹ́ wo ni bàbá wa Gani Adams gbà? Gbogbo ẹ̀ náà ni à ń bẹ. Ẹ ṣé gan ni ìyá wa Tóyìn lẹ́ṣẹ̀ ẹ ṣé gan ni ẹ̀kọ́ ọjọ́ mo dúpẹ́ fún bàbá Gbénga. Ó yá kíákíá torí mo ní pẹ́ bọ́lẹ̀ lórí bọ́ọ̀sì àwa náà lọ síbi iṣẹ́ dẹ̀dẹ̀ òkè iṣẹ́ wọn ní tí ẹni tó bá ṣiṣẹ́ ló máa rówó ọjọ́ kan pẹ̀lú èmi ni ẹ sà gbóhùn tókè ní kíákíá. àárín ọwọ́ yín Ọlọ́run á ṣàánú fún wa Ọlọ́run á gbàdúrà wa. Àmín Jésù. Quickly nǹkan tí mi kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ Kwara yẹn lọ lórí àwọn tí wọ́n náà pa lánàá Súnyé nǹkan tí mi suggestion tí mi kàn mọ́ wá ni pé kọ́pọ̀lọpọ̀ wọn tán wà ní Kwara yẹn wọ́n ti fi religion bí wọ́n. That is my own thoughts. Religion has they are what they can use to protect themselves away from them because of the religion. But these people that is come and kill them, they come with guns. They are not coming with the Quran. They are not coming with anything. And this is particular Muslim that terrorize the Muslims. So majority of our one nobody has ever talking about what is happened. So what else do you want? Ìbéèrè kejì ní kíákíá ṣé kí olóyè lọ sí Kwara àti pé iṣẹ́ wo ni bàbá Gani Adams gbà kíákíá sà. Ṣé tí olóyè bá fẹ́ lọ sí Kwara olóyè need láti gba permission lọ́wọ́ àwọn tó ń jẹ́
ọba nínú Yorùbá tó kún bẹ́ẹ̀. Ẹ mú lọ kúrò láàrin wọn. Ṣẹ́gbọ́. Kí olóyè bàbá mission kí àwọn tó jẹ́ ọmọ original ilẹ̀ Yorùbá tó jẹ́ kọ́ Yorùbá gangan fúnra wọn káwọn gangan nominate wọn pé àwa la ní kó lọ síbẹ̀. Okay. Because another region ni lóòótọ́ àwọn èèyàn wa náà wà níbẹ̀ tó ń jẹ́ Yorùbá. Sọfíye but tí wọ́n bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n need láti fi ẹ̀sọ́ sí. Ní bàbá wa Gani. Nígbà táwọn tó jọ ọmọ ìlú gangan tó jẹ́ Yorùbá tó bá gbé religion sẹ́yìn tó bá ti gbé religion sẹ́yìn. Ẹ jẹ́ ká lọ sórí ti bàbá wa Gani Adams tó ní mo ní pẹ́ bọ́lẹ̀ kí ni ti bàbá Gani Adams ẹ bá wa gbé lélẹ̀ kíákíá sà. Ti bàbá Gani Adams tí àwọn náà bá fẹ́ kán lọ síbẹ̀ láti lọ protect àwọn tó jẹ́ Yorùbá wa níbẹ̀. Àwọn náà ó lẹ́sọ̀ báwọn náà ṣe lè ṣe. Ó ní process. Ṣé kọ́ bá láàfin sọ̀rọ̀ kí aláàfin ṣígun fún wọn? Kọ́ bá láàfin sọ̀rọ̀ táláàfin bá communicate pẹ̀lú àwọn ọba tán wà ní gómìnà. Ní Òkè Ọdẹ. Because lókè Ọdẹ gbogbo àwọn gómìnà kọ̀. Tó jẹ́ wọ́n fẹ́ eliminate Yorùbá tribe tó wà ní Kwara state. Okay. That is their own agenda. Thank you very much. Kò sí kankan náà àwọn àfáà tó wà nílọrin kó tó sọ̀rọ̀ sí àtìlẹ́yìn. Sọ̀rọ̀ sí ẹ ṣé gan torí àsìkò ni ẹ ṣé gan fún contribution yẹn láàárọ̀ yìí àdúgbò fún yín mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí kí n gbéyàn kan wọlé sí péré ní kíákíá ni o kíákíá torí máa bọ́lẹ̀ bá èyí tàwa lórí Instagram máa fi pa Instagram yẹn mo lè gbé fún. Tó ṣe jáde àbí 23 ó yá kíákíá bá gbóhùn sókè nítorí máa bọ́lẹ̀ lórí bọ́ọ̀sì báyìí bọ́ọ̀sì yẹn ti fẹ́ dé bọ́ọ̀sì lọ́bẹ̀. Ẹ ṣé gan sà. Ṣé rí nǹkan tí mo máa sọ ń bẹ̀ ni pé ṣé rí olóyè fẹ́ sọ pé bí akọlọ àbíkọ́ máa lọ. Ṣé rí olóyè tí wọ́n ti fara hàn fún Nàìjíríà gbogbo ní ká má parọ́ tó ń ra jẹ gbogbo ènìyàn mọ̀ ní Nàìjíríà wọ́n mọ nǹkan tí olóyè lè ṣe. Wọ́n mọ nǹkan tí wọ́n ká fẹ́ bí wà á ti ṣe. Ṣé rí tó bá wá ní ìdí olóyè báyìí in fact ó yẹ kó bá ṣe the necessary thing kó fi gbé bàbá wa. Ṣé pé bí bàbá máa sọ pé akọ̀ wọn wá fún ara wọn kọ́wọn Nàìjíríà kan fúnra wọn kọ́ yẹ wọn sí kọ́ gbé wọn wá. Bọ́ọ̀sì bó ṣe fún ìpa ṣẹ́rí. Show how important. Yorùbá ṣe fẹ́ kí bọ́ọ̀sì rí nílẹ̀ Yorùbá lélẹ́yìn ní gbogbo stéètì wa kò ń ṣe ìtọ́ máa yàyàn láṣọ kò ń ṣọ̀fẹ́ náà ṣẹ́rí bó ṣe ẹ má sọ̀rọ̀ lẹ́yìn ẹ má sọ̀rọ̀ lọ mo kàn fi wọn ẹ má sọ̀rọ̀ lọ. Kọ́ bá máa gbé bàbá wa ìfà tó bá gbà ló kọ́ pa gbogbo ẹ̀ kọ́ fi yára bá ti gbé wọn wá ni. Ọmọ tó rẹ́ ọmọ tó lè ṣe ọmọ nǹkan tó òṣùwọ̀n tó wọ̀n ọmọ. Okay. 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 So tó bá tún nídìí bàbá ọmọ nǹkan tó yẹ kó ṣe. Okay. Bàbá ò nídìí àti yọjú rọ̀ rárá. Ó yá ní kíákíá ti bàbá wa Gani Adams ní kíákíá kí lẹ rí sí. Kí bàbá tó wà bẹ́ẹ̀ kí bàbá Gani Adams tó wà bẹ́ẹ̀ kọ́ wọn gbọ́ngàn fúnra ara wọn kọ́ ṣàṣojú responsibility wọn ni. Okay. Kọ́ lọ. Ọ̀dà responsibility wọn ni. Ọ̀dà kí ni responsibility governor ti Kwara state tí gbogbo tó ń ṣẹlẹ̀ báyìí àwọn náà gba security vote. Gbogbo wọn yẹn wọ́n fi ẹ̀mí àwọn èèyàn ṣe politics. Fẹ̀mí àwọn èèyàn ṣe politics. Ẹ̀mí àwọn èèyàn fi ṣe politics ọmọ ni kò kọ̀ tí ìyá àwọn èèyàn ni wọ́n fi ń ṣe politics. Ẹ̀mí àwọn èèyàn jọ wọ́n lójú politics náà fi ń ṣe ojú ṣáájú gbogbo ẹ̀ náà fi ń ṣe ẹ̀mí àwọn èèyàn jọ wọ́n lójú àwọn èèyàn kan tí realize. Ṣégun bàbá wa showman fún contribution yẹn láàárọ̀ ẹ̀ ọlọ́run bá wọn pẹ̀lú gbogbo yín gbogbo wa máa rí ti wa ṣe nínú ẹ̀ bí mo ṣe sọ tó bá lè japa kó japa ní tó bá lè japa kí a jọ gbìyànjú tẹ́ ẹ̀ bá tẹ̀ fẹ́ Yorùbá nation ẹ jẹ́ ká pariwo fún security ṣe reason tí àwa ṣe sọ pé ẹ fún wa ní security tẹ́ tún sọ pé ẹ fẹ́ security ká tún gbéyàn bíi méjì wọlé kí tó wá end TikTok yẹn torí èmi náà ẹnu iṣẹ́ àwa náà láti lọ ṣiṣẹ́ ẹ ṣáà ti náà fún wa lówó mọ́ ká lọ ṣiṣẹ́ ní London. Oya tẹ́ bá ti wọlé bẹ́ẹ̀ yẹn ti mọ question tàbí bẹ́ẹ̀ ẹgbọ́n sókè ẹ káàárọ̀ bẹ́ẹ̀. Ẹ máa sọ̀rọ̀ Mr. Ajao ní tó kọ́kọ́ sọ̀rọ̀ Prince ẹ bá meet mọ́lẹ̀ Ajao ẹgbọ́n sókè à ń gbọ́ yín. Ẹ káàárọ̀ sàdáàdì. Ẹ ti di mẹ́ta báà ni ẹ máa sọ̀rọ̀ láti gbọ́ yín. Prince thank you driver Prince ẹ máa sọ̀rọ̀ lọ.
Oya Prince ẹ máa sọ̀rọ̀ lọ Mr. Jawo is ready their network náà dẹ̀ ni. tẹ́rí ẹni brother tó sọ̀rọ̀ tán nìsín nípa ọ̀rọ̀ àwọn gọ́fúnà òwe ṣe tẹ́rí environment àwàyẹ is not a matter of governor. Religion gangan ni problem wa kò sí. Okay. Religion gangan ni problem. Okay. So brother tó sọ̀rọ̀ yìí dábàá fún ọlọ́pàá special country yẹn wà dábàá fún ọlọ́pàá tí ó ṣẹlẹ̀ ẹ̀ ní ó ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Okay. Etiquette. Sẹ́rí pápá tó wà lọ́wọ́ àwọn gọ́vnọ̀ náà bá ní kí wọ́n lù ú. Even ẹ tí ò mọ̀ ń pẹ̀ gan ó lè bá lọ. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ pọ̀ nínú náà. Àwọn tí ò mọ̀ ń pẹ̀ tán bá ti ṣe àwọn sọ́jà sílẹ̀ ọ̀tá sí àwọn ọmọ ogun sílẹ̀. Even kọ́ jẹ́ bàbá wa Sunday Igboho ní ìgbé agbára fún ẹ tí ò rà bẹ́ẹ̀ ó san bẹ́ẹ̀. Because the time of religion táwọn ti wo everybody lójú níbẹ̀ yẹn. Ká mọ̀ nǹkan tá à ń ṣe mọ́. Religion gbogbo wọn kọ sí lábẹ́ okay náà ní sẹ́ ẹ má bínú sà ní ìsìnà bóyá last week wàhálà wà country ní state yẹn wọ́n dẹ̀ àwọn religion leader yẹn wọ́n dẹ̀ lọ́ bá ìyá kan nílé. Mori ìyá Ọ̀ṣun Mori. sẹ́rí pé religion yẹn ti crazy àwọn èèyàn gan mẹ́yìn. mo dẹ̀ sun ẹkún pé báwo ni irú nǹkan báyìí ṣe máa ṣẹlẹ̀ wọ́n lọ pààyàn káàkiri ọ̀dọ́ yín wá tún sọ̀rọ̀ kẹ́yìn àfọ̀kọ́ tó ní social media. Ẹ pariwo. Pariwo ẹ̀ pa wá SMS àwọn ṣe yún ẹ̀wá tó wá lọ báyàn pé ibẹ̀ ẹ̀sìn ti ń ṣe òun ọ̀tẹ́yìn lọ́rùn. So in general tí bá gbọ́ yín dáadáa sir in general in ten sọ ni pé responsibility yẹn ó ṣe pẹ̀lú religion responsibility gbogbo tó ń ṣẹlẹ̀ lémi ó ní ṣe pẹ̀lú religion tí bá gbọ́ yín dáadáa sir. Túlẹ̀ religion ló kàn sí iṣu. Okay. Túlẹ̀ religion ni. So kí la ṣe kí ẹ mọ̀ pé in everything so in right now kí ni nǹkan tí a lè ṣe láti fi suppress ẹ̀ díẹ̀ wọ́n pa àwọn èèyàn kò ṣe ẹran lọ́npa bí wọ́n bá fẹ́ pẹ́ ẹran gan sẹ̀ wàá ṣe bísímìlà ilé lórí. à ń gbọ́ yín o ẹ má wá rí tírénì kọjá lọ ni à ń gbọ́ yín. because níta lè ṣe náà ní káwọn bàbá wọn dìde. Àtẹ̀bá náà àwọn bàbá wo bàbá pọ̀ ẹ̀bùn tí àwọn èèyàn bá ní bàbá Tinubu ni bàbá Gani Adams bàbá Igboho ni bàbá ò lẹ́ ń sọ. Tẹ́rí bàbá àwọn bàbá tí mo ní kó dìde sórí orí agbágbé la wà yìí àwọn bàbá tí mo ní kó dìde nǹkan táwọn bàbá wa ń lò láyé ẹjọ́ kí wọ́n gbé jáde kí wọ́n lọ wọ́lẹ̀. Okay. Kí wọ́n lọ yánlẹ̀. Okay ó ti yé mi nísẹ̀ ó ti yé mi. Tí mo sọ yìí kò ní ìdíkẹ́ bíríkẹ́ social media. Ó ti yé mi ó ti àtẹ̀fẹ́ fi gbogbo ẹnu sọ yẹn àwọn àtẹ̀fẹ́ máa fi gbogbo ẹnu sọ yẹn. So God bless you. So kí wọ́n lọ yánlẹ̀. Ó dà. Okay. Tó máa yánlẹ̀ lásán. Ọ̀tọ́ ẹ̀sẹ̀ ní àwọn bàbá wa wà tó yẹ pé agbára ẹ̀ sì wà. Ẹ jẹ́ ń gba underground ìjọba jàre. Ṣáìdì ọ̀dọ̀ tiwa tó yẹ pé àwọn kan wà ṣáìdì ọ̀dọ̀ wa tó yẹ pé àdúrà náà fi wọ́n fún gbogbo àwọn kìíní jáde. Okay. Tó yẹ pé kò sí kàtà gbé débẹ̀ kò sí kàtà. Ẹ ṣe gan ni. Ìyẹn lọ́ṣun state ń gbọ́ sà. Wọ́n dúmọ̀ ẹ̀ ní estate ìmọ̀ bẹ́ẹ̀ lọ́ṣun state. Lọ́ṣun state ilé òtún ṣe Kwara àbí ní Ọ̀ṣun state. Lọ́ṣun state. Ok kí ló ṣẹlẹ̀ ní kíákíá kálẹ̀ èmi náà ti gbọ́ rìpọ́ọ̀tì yẹn kí gbogbo alẹ́ jàǹfààní ẹ̀ ẹ bá wa ṣe rìpọ́ọ̀tì yẹn kíákíá à ń gbọ́ yín. Okay. Okay. Allegedly, yes, in bed. Angbo. Okay. Allegedly, so mi sí bẹ́ẹ̀. So wọ́n lọ kírun. Wọ́n náà dẹ̀ kírun tán. Okay. Wọ́n náà dẹ̀ àtàkì wọn. Èyà. Wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ tú wọ́n dẹ̀ pa. Ilé-iṣẹ́ kan lélẹ́yìí o tó ń ṣe kéèkì tó dídì iná wọ́n ló domi à ń gbọ́ yín. So ẹ má bínú so gbogbo àwọn kìíní ó ti kọ́fà ó ti mú play wa ó ti mú ìjọba. Ó ti gbó ó dà àti get the point yẹn ẹ ṣé gan ni thank you very much torí àsìkò ni ẹ ṣé gan ni mo dúpẹ́ fún contribution yẹn kákọ̀ tún gbé the last person wọlé torí èmi náà gbọ́dọ̀ lọ sí a gbọ́dọ̀ lọ wá nǹkan táwọn ọmọ máa jẹ nǹkan táwọn ọmọ máa mu àbí ṣàṣàlè wà lórí social media forever ó yá ní kíákíá táwọn ọmọ kó wá sọ Mr. Olúwafẹ́mi ẹ lọ straight to the point ẹ ti mọ táwọn sọ̀rọ̀ lórí kíákíá. Ọlọ́run ló ń ṣe.
sọ lórí ọ̀rọ̀ Kwara ẹ̀mọ́ yẹn ń pààyàn bẹ̀rẹ̀ wọ́n gbẹ̀sì sẹ́gbẹ̀ẹ́ kan yán kọ́ ṣàjà kan gbára wọn lọ́wọ́ àwọn Fúlàní ẹ̀sìn ò lè ṣe gbogbo. question méjì là ń béèrè ṣé kólóyè lọ síbẹ̀ ẹni sùúrù kólóyè lọ síbẹ̀ kí ni bàbá Gani Adams máa sọ òun là ń béèrè. Ẹ̀yin prefer kí olóyè lọ síbẹ̀ than Gani Adams kí ló dé tí ẹ fẹ́ jẹ́ kí Gani Adams lọ? Gani Adams ni wọ́n fi jẹ generalismo Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóyè ò dẹ̀ tí ni freedom ẹ̀ a sì ń béèrè fún freedom olóyè ni. Mo ń gbọ́ yín. Ẹni kí olóyè lọ lẹ prefer than baba Gani Adams. Okay. Ẹ wá ń fẹ́ sọ ìdí tí olóyè ṣe gbọ́dọ̀ lọ. Okay. Okay. So torí iṣẹ́ tó lóyè ṣe sílẹ̀ yẹn lẹ ṣe ní kó lóyè lọ instead of baba Gani Adams. Ó dà. Okay. Kọ́ bá wa gbé gbèsè. Ó dà. Okay, àti gbọ́n tẹ́ iná bá wa sọ ẹ ṣé gan ni, thank you very much. Ó dà ń pẹ́ ẹ̀gbọ́n mi sì fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kí n tó pa broadcast yẹn. Ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀. Ó yá bàbá wa Adégòkè ẹ wá bá wa ṣe ẹ ṣé gan bàbá wa Gbénga Kóìkì lèmi ń jẹ́. Ẹ ṣé gan Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé rí kankan ṣẹlẹ̀ ní Kwara ní ẹnu ọjọ́ mẹ́ta? Wọ́n ní gbogbo wọ́n fẹ́ bá wọn tú Okay. wọ́n sì bá wọn lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn ọ̀dà àwọn nìyẹn. Nígbè tí wọ́n fún mítìn wọ́n lọ fi yéke fún sẹ́wọ̀n káwọn bẹ̀ gbogbo ọ̀nà pa ọ́. So ti bá rántí pé ó dàbí ti Buhari tó ní káwọn ọmọ Yorùbá gbogbo ọmọ Igbo gbogbo everybody kó submit ìbọn wọn káwọn ó wá ṣẹ̀rí ham àwọn Fúlàní. Àwọn Fúlàní wà lọ́ọ̀ká àwọn pípọ̀ ìwọ́n tẹ̀sí. Tó bá gbà wọ́n yẹn náà wá dúró dáadáa ara tó mo fẹ́ fàdí wọn bẹ̀ ni pé ó yẹ kán tọ́jú ara wọn. Àwọn èèyàn wa ẹ̀sìn ti bá yé wọn jẹ́. Tábàdẹ̀ sọ́ra tábà gbọ́ àwọn nǹkan tó yẹ ká lò jáde wọ́n bá fẹ́ pa wọ́n kì í ṣe. So ẹ̀yin náà agree pẹ̀lú bàbá wa Prince tó pé ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó ti ń dá wàhálà lẹ̀. Tábà gbé nǹkan tó yẹ kán gbé jáde kán lo nǹkan tó yẹ kán lò jáde. Láìsí yẹn ìyàwó sí àwọn kan fura àwọn Fúlàní máa pa wọn ní kí pọ́ńkì. Akọ̀ máa fi wọ́n dín àkàrà ni. Ọlọ́run máa ṣàánú wa báyìí kí láà máa ṣe gan ni bàbá mi Adégòkè Ọlọ́run jẹ́ rin yín pẹ́ gbogbo ẹ̀yin ti London mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ti Amẹ́ríkà mo kí yín o ẹ̀yin tẹ́ wà ń lé náà ààbò Ọlọ́run jayé ní kíákíá mo ní just 3 minutes so 1 minute ni straight to the point ni tẹ́ bá ti wọlé kò nídìí kíkí kankan torí a máa pa broadcast yìí èmi náà níṣẹ́ tí a gbọ́dọ̀ lọ ṣe ẹ lọ straight to the point. Okay sir. Ọ̀gá mi rẹ̀ sọ. Àmì straight to the point, má ti ní ọ̀gá mi straight to the point, à ń gbọ́. Lórí ọ̀rọ̀ pé kí Gani ó lọ àbí kí olóyè ó lọ. Ilẹ̀ Yorùbá ni méjèèjì, olóyè ọmọ Yorùbá ni, Gani ọmọ Yorùbá ni. Àwọn méjèèjì lè lọ at once, kò sí pọ́blẹ́mù ń bẹ̀. Okay. So kò sí pọ́blẹ́mù. Ọ̀dà àwọn méjèèjì lè lọ. Mr. Jaiye ní àwọn méjèèjì lè lọ ọmọ Yorùbá ni wọ́n. Ṣẹ́yìn náà gbà pé káwọn méjèèjì lọ. Ní parí ètò yìí lè ní àtúngbàlàbọ̀ Ọ̀túnba Òjíṣẹ́ TV ẹ̀yin ṣe wá ń dé báyìí gbà tá a fi parí ètò báyìí ẹ fẹ́ kí Kóìkì lọ sẹ́nu iṣẹ́ ẹ̀yin lẹ máa sanwó bí iṣẹ́ tèmi o Òjíṣẹ́ TV ó yá gbóhùn sókè ìyá mi. Ṣẹ́rí Gani Adams tó ti máa ń gapá láti jọ ẹ jẹ́ kóun náà tilẹ̀ mọ̀ kárí kóun náà tilẹ̀ ṣe ìbọn yìí kárí kóun náà tilẹ̀ ṣe ìbọn. Ṣé pé ẹ̀yin náà faramọ́ kí bàbá Gani Adams lọ síbẹ̀? Bẹ́ẹ̀ ni kó lọ bẹ̀ kóun náà tiẹ̀ ṣe ìkọ́kọ́ ní kó tiẹ̀ dé àwọn Fúlàní kó tiẹ̀ lé wọn kúrò pẹ̀lú gbogbo akátó wá ń dàgbà lórí social media. Ìyá mi ó máa ń daka gbọ́hùn àwọn ìyá wa torí ibi táwọn máa ti mú jáde òun ṣe gbogbo náà la lè mú jáde láti ibẹ̀. Gbogbo èèyàn máa agree pé kí Gani Adams lọ sí Kwara bọ́kọ́ olóyè máì tí ì lọ. Ṣé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ àbí báwo lẹ ṣe rí sí? Ìyá kíákíá Ọ̀túnba àti fẹ́ parí program yìí kíákíá kọ́ àìpẹ́ ilẹ̀ máa sanwó iṣẹ́ o. Ó yá ẹgbọ́n sókè. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Bá ní kí àwọn méjèèjì jọ lọ torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni. Yorùbá àwọn fẹ́ kí àwọn méjèèjì jọ lọ kọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kí. Àwọn àgbàlagbà ń sọ̀rọ̀ lọ ẹ bá àwọn àgbàlagbà ṣe mú áńgù yẹn wá wọ́n ní káwọn méjèèjì jọ lọ ló máa dáa.
káwọn méjèèjì jọ lọ. ọkọ̀ fọwọ́sowọ́pọ̀ kan lé àwọn ẹni mi kúrò lábàdé lé akátá lọ́tọ̀ àáfàbọ̀ fẹ́rẹ́ dìyẹ. ok àwa yanjú tó bá wà láàrin ara wa kódà ẹ ṣe gan ni ìfẹ́ dẹ̀ là ń fẹ́ láàrin ara wa ìfẹ́ ni ká kọ́kọ́ save ẹ̀mí náà ká save ẹ̀mí tó ń pa bí ju tó ń pa bí adìyẹ yìí ẹ ṣe gan ni Ọ̀túnba tó ẹ̀yin èèyàn wa gbogbo wa náà láti gbọ́ ihun táwọn èèyàn sọ ẹ̀yin tí ẹ lè wọlé ẹ má bínú ṣé Wrangler ṣẹ́yìn náà lè ṣe ní 1 minute tẹ́ bá ti lè ṣe ní 1 minute ni o tó bá ti ń ju 1 minute lọ máa yọ yín ní kíákíá straight to the point Wrangler. Hello, Gani Adams nílé lọ o. Kí ló dé? Because number one Gani Adams bó ṣe wà yẹn ẹ mọ̀ pé he's a politician. Kí ni àwọn èèyàn ló ń pa? Ó ti campaign against Tinubu so pé ìwà ń gbọ́ máa very careful. Ó máa expect pé kí wọ́n officially invite òun Tinubu dẹ̀ never officially invite ẹ̀ láíláí. Okay, ṣé wọn àti Tinubu ṣe wọ̀ kí n ṣọ̀rẹ́ ni? Yọ̀ ṣọ̀rẹ́ o. Bọ̀ Aláàfin ló ẹni sùúrù ẹ mọ̀ pé protocol wà Aláàfin ló máa ṣígun fún Gani kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú Tinubu. Ibi tí politics wà lọ́wọ́ ẹ̀ náà wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ àwọn ọba Aláàfin kọ́ ló máa ṣígun fún Gani. Aláàfin kọ́. Bó ṣe wà yẹn the right person ló lè lọ síbẹ̀ ní Igboho ṣá. Bọ̀ Olóyè ò tí gba freedom wọn Olóyè ò lè pa gìrì wọ Kwara state. Olóyè máa gbà á strategy ni kó má dàbí. Bọ̀ ní moment báyìí tó ń pààyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ká tún dúró kó tún pààyàn kí tún máa jáde pé wọ́n ti pààyàn ó bí Yorùbá wí ṣe ń sunkún. Ní pààyàn àwọn náà kọ́ mọ́tò ṣe kọ́ kálukú náà múra sílẹ̀. Kókè kọ́ safeguard. Sọ ti pẹ́ so òkè tó ń pààyàn ní Kwara yẹn tó máa ń pààyàn Jẹ̀bú tó lóyè ló máa lọ sí Jẹ̀bú lálọ́ sí Òṣogbo lálọ́ sí ọmọ wọn di Yorùbá state ni. Ọtí Gani yẹn ẹgbẹ́sẹ̀gbẹ́ Olóyè ní rápẹ̀ ló lè lọ èmi dẹ̀ mọ̀ pé ẹ máa wọ̀ kán tó máa ṣẹlẹ̀ láìpẹ́ ṣe àbọ̀ pé nígbà tí wọ́n ń yan Olúbàdàn kan sọ fún pírẹ́sidẹ̀ntì pé àwọn fẹ́ Bàdàn state. Mo gbọ́ bẹ́ẹ̀ mo gbọ́ tó sọ bẹ́ẹ̀. Ọba dẹkẹrẹ ẹ̀yin náà kí bàbá Ìgbòho ni tẹ̀lé ìwẹ́gbẹ́ máa yanjú bàbá. mo like ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n Wrangler ẹ mọ ètò yẹn tó dáadáa ẹ wọ́n ṣe ń connect the dots. Ẹ má wọ́n ní òun kan tó ń lọ amọ̀ nǹkan tó ń lọ kà nífẹ̀ẹ́nu sọ̀rọ̀ ó ti tán inú àtẹnifẹnusọ ẹ ṣe gan ni Wrangler ẹ wo bí Wrangler yìí bó ṣe mú ọ̀rọ̀ jáde ó connect the dots bàbá wa Adébáyọ̀ ẹ̀yin náà ni the last person I gotta go now because time is very very essential nílùú òyìnbó ẹ mọ̀ pé aago àkínfín ṣeré mú kí ẹ Olúwa ṣeun ìtùnú sísítà mi dáadáa ó yá ẹgbọ́n sókè sà àṣẹ Èdùmàrè. ẹ má bínú bàbá táwọn ẹgbẹ́ tẹ̀ wá ó dẹ̀ dùn mí díẹ̀ kí sábẹ́ kẹ́ máa lọ́ọ̀bì sẹ́ẹ̀ wàhálà múra bí àṣà jẹun nígbà tí mo ní kọ́ dáwọ́ terrorist ló ń dáwọ́ fún ní Nàìjíríà tí bá ti ní mo ní ìdòwò wá ní kí n lọ ṣiṣẹ́. Ṣe wá mọ̀ pé ẹ̀yin ti ń sìn ó ń dilé tọ̀dọ̀ tẹ̀yìn báyìí yóò lè yẹ kó rí bẹ́ẹ̀. Mo tó yẹ kó ṣẹlẹ̀ sí pé sí bàbá Ọlọ́run àwọn olóòjì ó dáa fún yín ẹgbẹ́ tó ṣẹlẹ̀ jẹ́ kí bàbá orí èsì ní kò lọ. Àwọn kẹ̀kẹ́ kí wọ́n lọ èkú ti pọ̀ jù. Ààrẹ tó wá wo ìyá wa Yorùbá wuyì tí ìyá ẹ̀ jáde tó sunkún. Mo jẹ́rìí mo jẹ́rìí tí bá yẹ pé n tó ṣẹlẹ̀ táwọn tó wà lẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni wà látàlá mo jẹ́rìí pé ìyá ò lè tí ì jáde bàbá tó bá tó débẹ̀ yẹn. Tòrọ́ ti mọ̀ pé ìlú ìyá Yorùbá wuyì ni. Wà ní ìtọ́jú náà sọ fún yìí ni. Báyọ̀ ọmọ kíláàsì tèmi náà. Sọ̀kò tó kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Tó ṣẹlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run kò ṣàánú wa kún oníṣòjú bẹ́ẹ̀ lọ. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni òun náà là ń sọ yìí gbogbo tó ti ṣẹlẹ̀ náà ńkọ́ síbẹ̀ nìkan láti tún pààyàn ni àwọn tó ti pa ńkọ́ òun tó pa káàkiri náà ńkọ́. Òun dáhùn sọ nìyẹn ẹ jẹ́ kí bàbá lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká fi tolóyè ẹ jẹ́ ká fi bàbá wa Gani Adams. Thank you so much. Tó ẹ ṣe gan ni tó ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ yín èmi nìkan náà lè dá ṣe ẹ wo ọgbọ́n tí àwọn èèyàn jọ mú wá nígbà tá a bá tún padà wá ẹ mọ̀ pé èmi ò ní time tí máa ń ṣe program ẹ̀yin ṣáà click notification ẹ̀yin tèmi náà ni torí pé nítorí wọ́n ní ọgbọ́n tó wà lọ́wọ́ tí yín ó yàtọ̀ sí tèmi èèyàn lè máa gbé lóyìnbó kó má lọ́gbọ́n o gbogbo ẹ̀ náà ni àwa náà fi ń wò pé ṣé kó lóye lọ kó má lọ gbogbo ìtí ẹ̀ ti sọ yẹn náà olóyè náà ti gbọ́ àwọn tó jẹ́ team náà ti gbọ́ mo kí gbogbo apárápátá àṣeyọrí la máa ṣe o but ẹ̀yin tẹ́ wà ní gbogbo ibilẹ̀ tí wọ́n ti ń pààyàn wọn náà gbé kinní yẹn jáde ẹ gbé jáde ká fi yanlẹ̀ ká ṣe tí àwọn babalá wa ń ṣe tó bá dẹ̀ yẹ pé Kùránì lẹ mọ̀ sáà ni ẹ gbé jáde tó bá dẹ̀ yẹ pé Bible náà ni orúkọ tèmi náà ni Ọláyọmí Kóìkì tí gbogbo mímọ̀ sí Koikimedia mo kí gbogbo alẹ́ nǹkan sí o ilẹ̀ Yorùbá wọ̀ nígbà mọ́ wa lọ́wọ́ àjẹ́ndà wà o
àwọ̀ kúrò lórí ká má gba country but security ṣe ti rí the important of it. Lẹ́ẹ̀kan sí mo bẹ̀ gbogbo àwọn gómìnà ẹ parapọ̀ ẹ empower àwọn ọlọ́dẹ dáadáa, ẹ fún wọn ní gadget, ẹ fún wọn ní nǹkan tó lè lò. Tinubu ló wà níbẹ̀ nísìnyí. Let us put this together. Topic yìí máa padà wá bí MSK ṣe sọ, eléyìí náà la máa mú padà wá, ó lè jẹ́ lénìí, ó lè jẹ́ lọ́la. Ẹ jẹ́ kí n ṣe lọ kò ń ṣe pé mo lọ síbi iṣẹ́, mo kàn fi ṣe shopping kékeré díẹ̀ náà ni. Mo fi ṣe shopping kékeré ni so that ẹ mọ̀ pé mo ti dé London báyìí, mo gbọ́dọ̀ relieve ìyàwó mi àti àwọn ọmọ tí wọ́n ti ń ṣe wàhálà nígbà tí mo sì nílé láti bí oṣù méjì. So kó má di pé ìyàwó mi tó ń lọ bí iṣẹ́ wọn baálé mi bolo tó wá lọ látàárọ̀ àti ń retí ẹ̀ kó padà. Mo kí wà lẹ́ǹkan sí o, thank you so much because mo gbọ́dọ̀ focus ní nǹkan tí mo fẹ́ wá ṣe kò ń ṣe pé wá ṣiṣẹ́ though àṣìwáṣẹ́ náà ẹni tó bá níṣẹ́ ní London. Aláwọn aṣọ tá kó bọ̀ láti Africa tí Omitaf Couture tó ní kábàáwọn fi ṣọ̀rọ̀ ajé, ẹ pè mí, ó wà lórí status mi. Ẹ wo ìtẹ́ bá fẹ́ ń bẹ̀ kò pọ̀, just a very small bag náà ni mo gbé dé kí ẹ lè bá wa rà nú ẹ̀ torí pé gbogbo aṣọ tí mo wọ̀ láfíríkà wọ́n gba £1 lọ́wọ́ mi, àwọn lọ design ẹ̀ wọ́n wá ní bíbà tèmi náà ń lọ kí n bá wọn lọ fi ṣe ọrọ̀ ajé. Koikimedia bringing the world closer to your doorstep. Thank you so much. God bless everyone. Bẹ́ẹ̀ni Ìjẹ̀bú Òde ọ̀gá ẹ ṣé gan ni ìyá wa Salami Yinka. Thank you so much. Love you all. Bye for now.